púpọ̀ nínú ẹ̀yin pastor tẹ́lẹ̀ ń preach lẹ́ ò ní dé ìjọba Ọlọ́run. Mo fi Ọlọ́run búra ẹ̀. Púpọ̀ nínú yín lẹ́ ò tí ẹ̀ ní súnmọ́ ibi tí Ọlọ́run wà. I am telling you, and I will say the reason, and that is the purpose I am doing this video. Púpọ̀ nínú ẹ̀yin pastor Nigeria tí ẹ think wípé you are the holier, tẹ́lẹ̀ pé you are all fake. Lẹ́ẹ̀ni gba ohun káàbọ̀ ọmọdọ̀ rere. This video is for all those pastors. Video tí mo ń ṣe yìí wà fún gbogbo ẹ̀yin pastor. You know yourself. You're always clarifying yourself as if you are the holier. Àti pé Ọlọ́run ló ń lò yín. Ọlọ́run ò lò kankan nínú yín. You are all fake. You are all fake. Because in many ways I get to know that what you preach, it is not what you do. In many ways, okay, ṣẹ́ni tó lọ frame àsọtẹ́lẹ̀. How kí ni conscience irú ẹni bẹ́ẹ̀? Ẹni tó pe rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ pé nínú program yẹn èèyàn 20 àwọn ni wọ́n plant wọn síbẹ̀ tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ fún àwọn èèyàn 20 yẹn tó dẹ̀ pé àwọn lọ fún àwọn 20 lówó tí wọ́n wá sínú program tí wọ́n dẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀. Yeah. Why are you people ta conscience? I am talking to those pastors now. Ẹ̀yin pastor tó jẹ́ wípé you borrow people, you pay them. Ẹ wá máa sọ àsọtẹ́lẹ̀ fún wọn. I know out of 100% pastors in Nigeria, I don't talk about other countries, I am talking about Nigeria. Ìwọ jọ kó bá mi share video yìí. Help me anywhere. Maybe they can repent. Where is their conscience? Out of 100% pastors in Nigeria, I am telling you, 98 they were fake. Dodo we ṣe tó ń pariwo lórí internet. 99%, 98 are fake pastors. You borrow people to say prophecy. Where is your conscience? Mo máa ń jẹ́ kó yé gbogbo èèyàn, ìwọ àwọn èèyàn ló ń wò mí. Ìwọ tí o ti dé ọ̀dọ̀ mi tó jẹ́ pé mo borrow ẹ̀. Ó yá jáde kó wá sọ. That is number 1. Number 2. Gbogbo àwọn tó wá síwájú mi tí mo ní báyìí lolúwa wí, I don't pay them. Àwọn lọ́wọ́ ní àwọn fẹ́ more about themselves, and we pray. Ìwé ìgan mi ò ní gbàdúrà, I only tell them thou says the Lord, and they confirm it. Ẹni tí mi ò rí lójú korojú gan tó wà nílùú òyìnbó, I say prophecy to them and they confirm it. All because ẹ fẹ́ jẹ́ kí ayé mọ̀ wípé ẹ̀yin nìkan lọ́lọ́run lò. Ọlọ́run ò lò yín. And due to this, tó pé ohun tí ayé fẹ́ gbọ́ òun lẹ̀yin ṣe. Òun láyé ṣe ń wọ́tọ̀ yìí lẹ́yìn. Àtayé tó wọ́tẹ̀ yín lẹ́yìn, àtẹ̀yìn tẹ̀yìn ṣe fake miracle àti fake prophecy. Ní ìgbẹ̀yìn ìkẹyìn gbogbo ẹ̀ṣẹ̀, you will not receive a welcoming greeting from the Almighty. Ẹ̀yin gan mọ̀ pé ẹ ò ní ìjọba Ọlọ́run tẹ́ ń lọ. Now, èṣù gbé yín kalẹ̀ gbogbo àwọn èèyàn tó wà níwájú yín láti wọ́ wọn sínú ìjọba òkùnkùn. Ohun méjì ni mo fẹ́ sọ bí o. So you always think you are holy. That is number 1. Number 2, you preach a wrong preaching.
nílùú òyìnbó tí mo wà yìí ẹ bá bọ́ síta àwọn èèyàn ṣí pátálẹ̀, àwọn èèyàn ṣọ́yàn lẹ̀, wọ́n ṣí gbogbo ẹ̀ lẹ̀. èyí ò ní kọ́lọ́run má gbàdúrà wọn. ẹ ń preach wrong preaching in Nigeria. gbogbo bí tá a wà yìí kó tó bá bọ́ síta báyìí ó ti rọ́yàn, kó tó bọ́ síta báyìí ó ti rídìí. iye ò ní kọ́lọ́run má gbàdúrà àwọn èèyàn yìí. àdúrà wọn ń gbà lójoojúmọ́, wọn ò dẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà. They only pray simple and God will answer their prayer. Why? Nítorí pé they deals with heart, not with whatever tẹ̀yìn rí wọ́n ṣerun sílẹ̀ kìnnì kan láti ọjọ́ tí ẹ̀yin celestial. Let me talk about that one. tẹ̀má ní máa wọ pátá máa wọ kìnnì kan ẹ máa gbé menstruation wọlé látijọ́ tẹ̀ ti ń ṣe. èwo nínú nǹkan tẹ̀ ń ṣe ló affect Nigeria positively tí Nigeria fi dà? látijọ́ tẹ̀yìn kérúbù tí ń ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí, ẹ má gbẹ́jẹ̀ wọlé, ẹ má gbé mẹ́sẹ̀sọ̀ ṣe kíní kan. Now èwo nínú gbogbo ohun tẹ̀ ń ṣe ló affect Nigeria positively? These people tá à ń pè léyìnbó yìí, look at them, they don't deal with all these things. ẹ dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ kọ bíbélì, ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ mọ bíbélì jù, ẹ ò mọ nǹkan kan. You are preaching the wrong preaching. Go to the Bible, study Bible very well, and preach what the Bible have said, not nonsense you are preaching. Stop confusing the just. Stop confusing the people of God. Mi ò ní kí ẹ wọ pátá lọ sí church o. Mi ò dẹ̀ ní kí ẹ wọ bra tó máa ṣọ́yàn sílẹ̀ o. But I want you to know something. Gbogbo ohun tí wọ́n preach yẹn Nigeria, it is not a criteria for God to answer your prayer. If you want God to answer your prayer, it is from the heart. In ọkàn. Báwo lọkàn ẹ ṣe rí? Ó tán. Báwo lọkàn? Mo máa ń sọ fún yàn kan pé ìjọ́ wo ló dé ọ́fíìsì mi rí? Tí wọ́n sọ fún ẹ pé dádì ló ń gbàdúrà yẹn. No, I don't pray like that. Mi ò ń pariwo gbàdúrà. Even if I sleep, tí bá sùn, tí n bá jí, níbi tí mo wà yẹn náà mo ti máa pray. O lè rí mi kí n máa ṣe kí n máa pariwo. No, the only way I pray like that is when I am in the church, in the gathering of the just, we pray. But if I am alone, you cannot see me shouting and begin to pray. Inú ọkàn ẹ ní ìgbàgbọ́ ẹ wà. Ẹ yé convince àwọn èèyàn. Dodo preaching rádaràda tí àlùkò ń ṣe, dodo preaching rádaràda tí Ọ̀dẹ́dọ̀yìn àbí kí ló ti porúkọ pastor Askaribu àtọ́ ń ṣe kiri Nàìjíríà. They are just wasting your time. Ask them, èèyàn mélòó ni wọ́n ti jèrè sọ́dọ̀ Ọlọ́run? Dodo preaching rádaràda tí wọ́n ń ṣe kiri yìí. Please mind yín. When you place your mind, God will answer your prayer. Èyí tó jẹ́ pé ọkàn yín burú, ìwà burúkú ló wà lọ́kàn yín, báwo lọ́lọ́run ṣe fẹ́ gbọ́ àdúrà yín? Kó lè gbọ́ nǹkan kan. Wọ́n ṣì dì sílẹ̀, wọ́n ṣì kìíní sílẹ̀. Èyí ò ní kọ́ lọ́run má gbàdúrà yín o, má jẹ́ ń tàn ẹ́, irọ́ ni dúdú ẹ o, irọ́ ló ń pa fún ẹ o. Àwọn pásítọ̀ tó dé rí yẹ táwọn lajú afọ́jú yẹ, they just want to prove to you that they were like Jesus. They are not Jesus. Tẹ bá dẹ̀ lẹ́fẹ́ lajú afọ́jú, ó yẹ jáde kẹjẹ ká lọ. Kí wá lọ lajú afọ́jú. Ó mọ̀ pé téèyàn bá gbé agbára dání, agbára máa ń gun ẹni. Tẹ́mi mímọ́ bá wà nínú ẹ̀ nítòótọ́, ẹ̀mí mímọ́ máa gun ẹ̀. Tó bá ní agbára, agbára máa gun ẹ̀. Kò dìgbà tó bá ṣe mírèkù yẹn nínú church yẹn nìkan. You will want to go. Since agbára yẹn wà fún ẹ, you will want to go to the hospital and lay hand on the dead. The dead will rise. This video we have part 2. I am only saying this. Eye preaching the wrong preaching. Eye sọ pé ẹ mọ́ ju èèyàn kan lọ, ẹ mọ́ kankan. And that is why táwọn pastor kan fi ń jẹyà. Nítorí pé ẹ ti clarify àárín pẹ̀yìn lọ́lọ́run lọ. Ọlọ́run ò dẹ̀ lò yín. Àwọn tọ́lọ́run ń lò gan ẹ̀ ò jẹ́ káwọn èèyàn rí wọn. All because of your fake miracles. Share this video. Follow me on my Facebook. Love Baba Confirm JP prayer link. Share the video. Let us open people's eyes. Share the video.